Mo fi àkókò yìí kí gbogbo ojú tó ń wò mí tó ń gbọ́ mi ní àkókò yìí. Orúkọ mi náà ò yí padà, orúkọ mi náà sì ni Ọmọọba Àlùkò Samuel bí ẹ ṣe mọ̀ sí. Mo fẹ́ kí ẹ wò bí ìwúre àná bó ṣe lọ nípa ti ìṣẹ̀ṣe. Ẹ máa bá mi ká lọ lórí Yorùbá Frontline TV. Òkè ọ̀rà kó bá mi kí òrìṣà tàlà bíbí sọmọ wọn lóde òkè ọ̀rà babaláwo. Tó bá kí òrìṣà tàlà bí tán kó kí ọlọ́pọ̀n dà ìfọ́kàrẹ̀lé ọmọ ṣírí tí wọ́n ní lọ́dẹ. Ọmọ wọ̀wọ̀ ni wọ́n ń jòlù lẹ́kùn o. Ọmọ òjò akólùsílẹ̀ àrẹ́gùn mọ́. Ṣápá bọ̀lẹ̀ egúnṣẹ́ ọmọ ẹlẹ́bọ̀ra. Wọ́n ń jó bẹ̀bẹ̀rẹ̀ ìdílọ ní òde òhun bọ̀. Ọlọ́run là pèsè bẹ́ẹ̀ lẹ́nìkan ò bọ́ sínú ijó. Mo níkà ó ti ríkà ó má ti ṣe. Wọ́n ní bá a ṣe dá lálá ṣe dérí. Bá a ṣe dá yèyé la dá Oòduà àtẹ̀wọ̀nrọ̀ òun. Afẹ́fẹ́ fẹ́ lọ lókè yín. Afẹ́fẹ́ fẹ́ lọ lókè ọ̀hún. Mi ò mọ ibi tí ó sọlẹ̀ sí. Ní Ifá ọ̀rọ̀ mi náà. Àtẹ́lẹwọ́ mi rèé Ifá. Ifá mi ò jẹ mi ò mu tí mo fi délé Olú. Mi ò jẹ mi ò mu tí mo fi dókè ọ̀rà babaláwo.